lẹ́nìí ọ̀rọ̀ ṣe kí ni ẹ máa wo ẹni tó ṣí èrè o ẹgbọ́n mi ò lẹ́bí gbogbo ẹni tẹ́ ń wo mi ṣe kì í ṣe bí mi ṣànàmáyò ìyá Elizabeth ọmọlẹ́yẹ ṣe bí mi ṣé Thames Warrior ó ṣe bí mi ṣé kí lorúkọ ẹ First Blog TV Thames Warrior ọmọ aláyọ̀ kí lorúkọ blogger kẹta Abikade blogs orúkọ blog lẹ́yìn First Winning Warrior tẹ́ ẹ ṣe bí mi. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó bú arábìnrin tí a ń pè ní màmá ESABOD ó bú gidi gan nínú fídíò yìí ó tún fún un ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè nínú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Lizzy Anjorin ó sọ nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ rí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ ọgbọ́rọ̀ ní kò dẹ̀ kábọ̀n ẹ̀yin èèyàn wa a ó máa play fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ fún yín ṣùgbọ́n ò kí a tún tẹ̀síwájú nǹkan tí ẹ bá lérò lẹ́yìn ìgbà tí ẹ bá wo fídíò ìtàn ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section a ó máa play fún fídíò náà fún yín nísìnyí ó ti yá. gbogbo yín tẹ̀ wo mi ẹ̀ kì í ṣe bí ó dáa tẹ́ bá kí n ṣe bí èmi fọ́ọ̀sì ara mi sí lọ́rùn èmi ẹbí yìí ni kò jẹ́ ẹjẹ́ á máa gbádùn yóò fò yìí ṣé rí Yorùbá tó bá ní làákàyè ló máa mọṣẹ́ tí mo ṣe lórí olórí burúkú bá a bá fi lọ́rùn lẹ̀ á balẹ̀ jẹ́ ó máa instigate ìjà láàrin àwa Yorùbá ọlọ́mọ ẹ̀kọ́ lọ gba adé òjò lọ́wọ́ wa May 29 ti dé tán tèmi àti ìjọ máa jó tá a máa yọ àfi ká kíkù fèrè bísí ó ti gbowó láti 1960 ẹ jẹ́ àmọ́ àgbà mò ń bọ́ ya sọ̀rọ̀. èyí tá a fẹ́ kúta ìdìde ọmọ ìdílé ìdílé. ìwọ gangan ni wèrè àwọn gbòògùn wèrè ń bọ́ wa bí ẹni èèyàn tó wà ń Facebook kẹjọ pé àwọn ará Instagram ò mọ̀ ẹ̀yin ará Facebook mẹ́jọ ta ló ń gbòògùn wèrè ṣe sáfẹ́lì ògbòògùn wèrè ṣàkọ́bí ògbòògùn wèrè ẹ ṣé gbogbo àwọn ọmọ ògbòògùn wèrè kéèyàn owó mi báyìí kéèyàn owó mi kó owó ọmọ tí àwọn èèyàn gbádùn lẹ́sìn ẹjọ́ ìsúnmọ́ yín ẹ wo ihò yẹn èyí ló ẹ wò ẹ ló ya wèrè ló èmi àtẹsáfẹ́lì ọ̀ ẹ wò èyí ló ẹ wò pẹ̀wọ́ ọmọ ṣé bí àwọn mi ò ní bí èdè wọ́n máa ń gbèdé góòlù wá ní ìfẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ ó mi ìfẹ́ tún ṣáfù bá gbèdé góòlù tó wà lórí títí yẹn wá. àwọn ìka ẹ̀dá máa búlọ̀kù yín dànù à ń gbádùn gbèdé góòlù ìsàlẹ̀ yẹn wá ẹ máa wò tá ló ya wèrè o ṣé ẹ mọ̀ pátẹ́ àṣẹ tiger nut lòún fi ṣe bẹ́ẹ̀ dé olórí púpọ̀ akúmọ̀ mojú di ìyá òfò ẹ wo ohun tó fi ṣe bẹ́ẹ̀ dé ó bímọ mẹ́rẹ̀ẹ̀rin ṣọkùnmọ́ lọ́wọ́ kò rí yẹn rò ẹ máa gbádùn wa lé máníjà ẹ sọ́kọ́ tù lóró ẹwà ẹ̀rọ ló pa bá a gbé gèdè yẹn gbé fún mi. ẹ̀fọ́ yìí má ti bá ń dé pèlè ẹ̀fọ́ yìí má ti rún pèlè ẹ jẹ́ fi sí látẹ̀yìn báyìí. ẹ̀yin báwo ni mo ṣe rí? From January to December. Sábàdì ẹ̀ ni wọ́n fi ń ṣeré tì í. Káníwèrè. Ṣé mi mú wèrè àbẹ́ sábọ̀dù? Ẹ wo gèlè gẹ́gẹ́. Ẹ wo skin. Ẹ wo skin. Ẹ má gbàgbé pé kì í tún ṣe kọ́lọ̀ ẹ̀ nínú wọ̀nyí o. Gbogbo ẹ̀ ló wà. Gèlè yìí Lizzy Anjorin nìkan ló wù. Pé méjì. Lẹ́yìn bá ti raṣọ lọ́wọ́ tiwa, àwọn ọmọ alágbà tó fọ gẹ̀dẹ̀ pé àwọn ọmọ tó ẹgbẹ́ sọ bá wé orí yẹn máa kọ́lé lọ́dún yẹn owó kan náà máa sẹ́ẹ̀dì wọn sí i mo ní photographer mo ní gbogbo ẹ̀ ìwọ má pè mí ẹ má bà ṣó mi jẹ́.